Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Nítorí ẹ káàbọ̀ padà sábàlá àkójọpọ̀ ìròyìn wa níbi tá a ti máa ń mọ̀ àwọn ìròyìn wá fún yín lọ́lọ́kan-ò-jọ̀kan lórí àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó ń ṣẹlẹ̀ lágbo àwọn òṣèré tíátà, àwọn gbajúmọ̀ nílùú, àwọn olóṣèlú àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a máa mú bó ṣe ń lọ lágbo ibẹ̀hún tá a máa mú gbogbo ẹ̀ wá sí etí ìgbọ́ yẹn. Gẹ́gẹ́ bí ìṣe wa ń bí ẹ dákun bẹ́ẹ̀ Yorùbá ti bá ń wá nǹkan fìdílé bá ń wá nǹkan fìdílé mọ́ gbé pò ń bẹ̀ ẹ jájọ mọ́ ká lọ lọ́jọ́ ti tòní. Kí ló tí mo tún ṣàjọlẹ̀ tí mo tún kọ́ wá sí etí ìgbọ́ yín lọ́jọ́ tòní o lọ́jọ́ òpó àwọn iléeṣẹ́ ìròyìn káàkiri lórí ẹ̀rọ ayélujára náà mo ti kúkú ṣe alábàápàdé gbogbo ìròyìn ọ̀hún ẹ jẹ́ nǹkan mọ̀ láti bí ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ BBC News Yorùbá níbi tí wọ́n ti ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ọ̀kan nínú àwọn gbajúmọ̀ òṣèré tíátà tórúkọ rẹ̀ ń jẹ́ Bọ́lájí Ògúnmọ́lá ẹni tó jẹ́ wípé ó sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ náà wípé wò ṣe ará àwọn tó bí lọ́mọ pé lọ́pọ̀ ìgbà àwọn eré ìtàgé tóun bá ṣe tó jẹ́ pé bóyá àwọn ṣe ìfẹnukò òun fẹnukò ọkùnrin lẹ́nu kí wọ́n máa pé àkí àlòdè pé kódà àwọn ilé wo irú àwọn eré bẹ́ẹ̀ ó ṣàlàyé bí ìrìn àjò rẹ̀ ṣe bẹ̀rẹ̀ kó tó di pé òun bá ara wọn ní agbo àwọn òṣèré tíátà oníkódà nílùú fásitì Ìlọrin ibẹ̀ ló ti kọ́kọ́ kẹ́kọ̀ọ́ gboyè nínú ẹ̀kọ́ tó pè ní plant biology ó ní lẹ́yìn ìgbà náà ni òun tún darí sí ilé ẹ̀kọ́ náà kó tó di wípé kódà òun wá padà kéde fáwọn òbí òun pé wo ẹ̀yin òbí mi ò pé ó dẹ̀ pé eré òṣèré tíátà náà ni orí dá mi mọ́ náà ni mo fẹ́ yàn láàyò táwọn yóò sì pé gbogbo iṣẹ́ tí ń bẹ láyé pé kí alódé tó jẹ́ pé iṣẹ́ bọ̀ àmọ́ ibi orí bá gbé bá gbé ní dé báyìí ibẹ̀ náà làárẹ̀ ò ní ó ṣe iṣẹ́ yìí lòun yàn láàyò tó sì jẹ́ pé òun ṣe ń ṣó pé lọ́pọ̀ ìgbà gan ó ṣàlàyé fáwọn òbí rẹ̀ nígbà wọn bí pé kí adóde tó jẹ́ pé irú àwọn eré bọ̀ náà ni ọmọ kópa nù rẹ̀ pé ká máa fètè jètè ká máa fẹnu jẹnu ọkọ yín pé àwọn eré bọ̀ wọn dà wọn jẹ́ kó di mímọ̀ ẹni sí ẹni àwọn kìíní òkè kú ṣe pé bí èèyàn ṣe rí nù pé àwọn gẹ́gẹ́ bí iṣẹ́ èèyàn téèyàn yàn láàyò pé ó ti di dandan wọ́n bá pẹ́ òjètè ó di dandan kúwọ̀ náà jètè àwọn pé ó fẹnu kanu ó sì di dandan kó o fẹnu kanu pé kì í ṣe wípé àwọn ọmọ dá dúró pé ọ̀gbọ́dọ̀ ṣe bá ọ̀gbọ́dọ̀ ṣe bá pé iṣẹ́ àwọn lòun ṣe ìsì ṣe wípé báwo ó ní kódà bẹ́rẹ̀ òun bá ti parí pé kódà kò sí nǹkan kan mọ́ ní apá àbẹ̀wọ̀n tó sì jẹ́ pé akẹgbẹ́ lásán báyìí náà ni gbogbo àwọn jọ jùmọ̀ jẹ́. Bọ́lájí sọ̀rọ̀ kódà ó ń gbà wọ́n bíi pé bó lọ̀rọ̀ ìgbéyàwó ti re ṣé òun nígbàgbọ́nú rẹ̀ bó wọn ó ní kódà òun nígbàgbọ́nú ìgbéyàwó tóun sì gbàgbọ́ pé ní ọjọ́ kan tí ń bọ̀ yé òun náà yóò dẹni tí ńlọkùnrin tí ń fọkọ̀ tóun ó sì bímọ yìí ò ti di dandan fóun láti ṣe ó sì wá jẹ́ kó di mímọ̀ ó ní ẹ̀wò ṣé a rí òkè kú ṣe pé mi ìgbàgbọ́nú ìgbéyàwó pé gbogbo ìròyìn táwọn èèyàn gbé káàkiri pé kankan ní ẹ̀kọ́ níbẹ̀ òun bóun ṣe wáyé òun fọkàn tóun ó sì ṣe kéde tóun ó tún bímọ lọ́rẹ̀ rẹ̀ ó ní kódà òun jẹ́ kó di mímọ̀ fáwọn òbí òun pé gbà bóun bá ṣeré tán pé ẹ̀yẹ rí nǹkan míì ju pé bóyá òun fẹnu kóra àbí nǹkan kan ni pé tó fọ́ á jẹ́ pé irú ìyún nìkan náà ni ẹ mọ̀ ń kíyèsí nínú eré ọ̀hún. àmọ́ dàbí ẹni wípé àwọn èèyàn lábẹ́ comment section rèé náà kan wọ́n fara mọ́ ọmọbìnrin náà torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn báyìí náà ni ó gbà wípé eré rẹ̀ nǹkan náà ni ó mọ̀ ṣe dáa jájọ ohun táwọn èèyàn sọ lábẹ́ comment section. ẹnìkan rèé torúkọ rẹ̀ jẹ́ Oyèdòkun Fúnmiláyọ̀ kí lóhun tó sọ ó ní the movie God in Her Eyes will make people think you don't believe in marriage. But baby girl, I must give kudos to you for that movie. It is a blockbuster.
ẹlòmíì torúkọ rẹ̀ jẹ́ Olúwafẹ́mi J. Ọlágúnjú sọ wípé she's good and very talented and she's rising fast in the industry. Wishing her all the best. ẹlòmíì torúkọ rẹ̀ jẹ́ Samson sọ wípé she's a good actor with a soft and romantic display. ẹ̀yin tèmi ẹjẹ ń pọ̀ ńbẹ̀ ẹjẹ ń pọ̀ ńbẹ̀ ẹjẹ ń sáré múrò ìmíràn wá fún yín kí lóun tí mo tún bá bẹ̀ tí àkú gbàgbé ọ̀rọ̀ arábìnrin tí wọ́n pe ó lọ́kàn ńlé fẹ́ mọ ìyàlè lóde lọ́gbà kámpù àwọn NYSC lọ́jọ́ ìjọsìn ẹ̀dàpọ̀ àrùn náà ti ń ṣe bí ọdún 2022 àbí nǹkan kan báyìí ọ̀rọ̀ mà ló tún rúwé o káàkiri ẹ̀rọ ayélujára kí lóun tó ṣẹlẹ̀ obìnrin mà ló bọ́ta ó pọ̀ òun ṣetán lákòókò yìí o láti wá ṣàlàyé ẹnu láti wá ro ẹjọ́ apá àtọ̀dọ̀ tòun o ní iṣẹ́ ẹ̀kú mọ̀ kódà ó sọ̀rọ̀ ilẹ̀kùn rẹ̀rẹ̀rẹ̀ òun ni lásìkò tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ nǹkan pé òun ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ohun tó ṣokùnfà líle tí wọ́n lé òun kúrò ní ọgbà kámpù NYSC ọ̀hún lásìkò náà òun ni ṣe ni òun àti ọmọkùnrin nǹkan ṣe làwọn jọ ń dọ̀rẹ́ pọ̀ tó sì jẹ́ pé a máa ra nǹkan fóun a sì máa wá sí ọgbà àwọn a máa jókòó àwọn àjọ máa sọ̀rọ̀ pé ṣe ọjọ́ kan bẹ́ẹ̀ ńlá ọmọkùnrin yìí bá dé gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ tó sì jẹ́ kó di mímọ̀ fóun wípé òun nífẹ̀ẹ́ òun fẹ́ káwọn jọmọ́ ṣe wọléwọ̀de nǹkan káwọn jọmọ́ jáde káwọn jọmọ́ wọlé àmọ́ obìnrin òun sì pé òun jẹ́ kó di mímọ̀ fún lójú ẹsẹ̀ pé rárá èmi ò lè ṣe báwọn àlèmọ́ dọ̀rẹ́ pọ̀ kọjá bá ti ṣe torí pé kéde èmi ti lọ́kọ mo lọ́kọ lé kó tó di pé mo wá sí kámpù ọ̀rọ̀ yìí ló pé dàbẹ́ ni pé kò ṣe dáadáa pẹ̀lú arábìnrin pẹ̀lú arákùnrin òun nìyí bá pé rárá ń gbòmọ̀ pọ̀ lọ́kọ lé kí a ló jẹ́ ló dé tọ́jú mọ́ra nǹkan fún ọmọ ọ̀sìn gbà nǹkan lọ́wọ́ mi ò ṣe ó sì lo òrùka rẹ̀ sọ́wọ́ ọ̀rọ̀ yìí ṣá lọ́mọkẹ́ ọmọkùnrin ọ̀hún kàn lọ́mú kó bínú o tó sì díjú mọ́rí pé rárá àwọn ò ní gbà ọ̀rọ̀ ṣàṣe bí ọ̀rọ̀ ṣá ń bá pé lọ́jọ́ kan ọjọ́ tí iṣẹ́ ibi rẹ̀ ó dáhùn kan ń bá tọmọ náà wá sí hòtẹ́ẹ̀lì àwọn obìnrin ní kámpù ọ̀hún o ń bá ọmọ ọ̀hún sì ti dé káwọn tó wí káwọn tó fọ̀ ibi ọ̀hún ti ṣàlàyé fún pé wo arákùnrin o níṣẹ́ ní kọ́ ya di ọ̀rẹ́ rẹ̀ mọ́ níbi ni okùn ọ̀rẹ́ wa kan níbi ni ó ti jà pé wọn náà kóhùn ó tẹ̀ tó wí mẹ́ni kóhùn tó wí méjì pé ọmọkùnrin ọ̀hún mà ti dìgbà mọ́ mà ti dì mọ́ òun o pẹ̀dídì tó dì mọ́ òun pé òun bá rí ti ẹlòmíì nǹkan ti yọ fóònù tó sì ti wọ́n ti gán àwọn kódà wọ́n ti yà wọ́n fọ́tò òun ṣe bí pé òun ti tán síbẹ̀ ni o àfi bó ṣe mọ́ de ọjọ́ kejì pé kódà wọ́n ti fi ẹ̀rọ AI ńkọ́ o wọ́n ti fi yí kìíní ọ̀hún padà tó sì gbé síbi pé ńṣe làwọn jọ ń fẹnu konu ńṣe làwọn jọ ń ṣe nǹkan papọ̀ pé kìíní ọ̀hún mọ̀ ìyàwó lẹ́nu pé ká tó wí ká tó fọ̀rọ̀ ọ̀hún mọ̀ ti dé ilé ẹjọ́ ní ọgbà kámpù tó sì ti déwájú àwọn àgbààgbà kí a ló déwájú àwọn àgbààgbà sí pé ó dá àwọn jẹun ó sọ̀rọ̀ òun sì bí òun bò lọ́rọ̀ ti jẹ́ òun pò òun ò jẹ̀bi wò ó ní ká mọ́ fọ̀rọ̀ ògùn pé ọ̀rọ̀ òun kódà ó ti kan ọkọ òun lára nílé tó sì jẹ́ pé wọ́n jẹ́ kóhun tóun jẹ́ ìyàwó tọ́rọ̀ òun ṣẹlẹ̀ sí nǹkan wọ́n jẹ́ kóhun fúnra òun pé ọkọ òun kóhun bá sọ̀rọ̀ àmọ́ ṣàkínbó ni mo wá ń lọ ní ọ̀rọ̀ náà ó ní ńgbà ọkọ òun pọ̀ òun lórí ìfúyà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun pé ọ̀sẹ̀ kìíní ìyá àbọ̀ ṣe lóòótọ́ lòun sì wí fún òun ò ṣe lọ́kọ òun bá gba òun gbọ́n ó lè tó dùn mọ́ òun jùlọ nú gbogbo rẹ̀ nù nítorí pé kí ni ó bá ṣẹlẹ̀ mí nírú rẹ̀ ṣẹlẹ̀ sí ọkọ ó lè dá lérù ó lè tún gbéyàwó ọ̀hún ká pé àwọn òun dúpẹ́ nítorí pé kéré ọkọ òun gbà òun gbọ́ pé òun ò lè ṣerú rẹ̀ nígbà òun sì ti sọ pé òun ò ṣe ó sì gba òun gbọ́ bẹ́ẹ̀ arábìnrin ọ̀hún wá ń pe ńgbà ọ̀rẹ́ àbálà bá bọ̀ òun padà òun pé òun ò lè dákẹ́ lórí ọ̀rọ̀ náà àwọn túṣu désàlẹ̀ kòkó ni o àwọn ṣèwádìí ohun tó ṣokùnfà ọ̀rọ̀ òun àti ibi tí ó já sí ni o pé nígbà tí wọ́n ṣàpadà ṣèwádìí lọ ṣèwádìí bọ̀ ńlá bá rí wípé àwọn fọ́nrán fídíò tí wọ́n pín káàkiri ń jọ sí o nípa àwọn àti ọmọkùnrin ọ̀hún kọ́ pé ẹ̀rọ AI báyìí náà ni wọ́n lò fi ṣètò àwọn kìíní ọ̀hún jọ tó sì jẹ́ ohun tó dùn òun lọ́kàn tó sì bà òun lọ́kàn jẹ́ ní àmọ́ ohun tó tiẹ̀ wá dùn òun bẹ̀ ni wípé àbọ̀là bọ́bọ̀ olóòótọ́ wọn gbà kó òun padà wá sí ìlú àmọ́ ọkùnrin ọ̀hún tó hùwà láabi òun
ọ̀hún pé wọ́n kàn fún suspension bíi oṣù kan náà ni pé ìjìyà òun kọ́ hàn ní òtí àwọn ńlá ní òbá òun lára mu tó pé ìjìyà rẹ̀ ó yẹ kó ju bá òun lọ. ńlọmú káwọn èèyàn mọ̀ sọ lábẹ́ comment section pé ẹ̀rẹ̀ ń tẹ̀yàn bá ní jẹ náà èèyàn kì í fi irú rẹ̀ nǹkan èèyàn fi ń run ìmú pé káńpù wọn náà rìn ní bèbè ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ ni pé ìbámọ̀ yìí ọ̀la ẹ dákun kí ló táwọn èèyàn sọ ìjájọ ṣàgbéyàwó rẹ̀. Israel December sọ wípé what is AI? This old ó ní wípé wait, is AI this old since 2022 or am I imagining things? Èmi bẹ́ẹ̀ tó kọ̀rọ̀ ń jẹ́ Lembe Joy sọ wípé in all you do as a lady, make sure you marry a kind man. Marry a man that will not just go against you and pass judgments against you. Èmi bẹ́ẹ̀ tó kọ̀rọ̀ ń jẹ́ Abiodun Akindele sọ wípé you've got a husband but you want to flirt little at the camp. That is your own wahala. Everybody, because sometimes the best way to avoid this wahala is not to get yourself involved in the first place. Ẹ wo, ẹ̀yin tèmi ẹ jẹ́ n sáré mú ròyìn mìíràn. Yomi Fabiyi ló sọ̀rọ̀ ó pé ẹ wò ó nígbà kí Tọ́ba Ọ̀ṣọ́bà ó kú gbé. Ó ní a ò nígbà kọ́rábìnrin ọ̀hún a sì nígbà kọ́rọ̀ rẹ̀ dàbí ti Mohbad lọ́jọ́ ìjọsìn pé a ó túṣu délẹ́sẹ̀ sàlẹ̀ kòkò ni a ṣèwádìí ohun tó bá bẹ́ẹ̀ ó di dandan kó hàn síta. Ó ní kódà wọn ò tí gbọ́ ọgbọ́n gbọ́dọ̀ gbọ́ òkú rẹ̀ nítorí pé a gbọ́dọ̀ ṣe àyẹ̀wò a ṣe autopsy fún ni a ṣàyẹ̀wò a ṣe àárí wípé àrùn ohun tó ṣokùnfà ikú arábìnrin náà kódà ó tún jẹ́ kó di mímọ̀ wípé lẹ́yìn táwọn bá ṣàyẹ̀wò nílànà ti mẹ́díkà nǹkan àwọn tún rí wípé àwọn ọlọ́pàá náà wọ́n ṣèwádìí wọn lọ́nà tó yẹ wọ́n túṣu désàlẹ̀ kòkò rí wípé ikú rẹ̀ gan kì í ṣe àtọwọ́ èèyàn bó bá sì jẹ́ àtọwọ́ èèyàn àwọn ó tètè mọ bí àwọn ṣe ò tó sì jẹ́ pọ́n ọmọbìnrin ọ̀hún kan kò ní kú gbé tí yóò sì gba ìdájọ́ tó tọ́. Kí lohun tí àwọn èèyàn sọ? ẹnìkan rèé tọ́lùkọ̀ rẹ̀ jẹ́ Katy Bestie ó sọ wípé sadly if it is spiritual they won't see anything but we call it a natural death. ẹlòmíì tọ́lùkọ̀ rẹ̀ jẹ́ Mọ́làbákẹ́ sọ wípé you never finish Mohbad case so you are looking for another one, please let this lady rest in peace. ẹlòmíì bẹ̀rẹ̀ tọ́lùkọ̀ rẹ̀ jẹ́ Súnkànmí Ọládayọ̀ sọ wípé our death is attached to something, it is so obvious. Kọ́lọ́run dákun dábọ̀ máa gbà wá ní ọmọdé àkúkú ìyá ọkọ sí ọmọdé àkúkú òjijì. Àwọn ẹ̀yin tèmi ẹ jẹ́ sáré fi ẹyọ kan yìí kàn fún ẹyẹ kí lohun tí mò ń bá bọ̀. Priscilla aya Juma Juksu tí ń ṣe ọmọ ìyàwó Appointmother mà ló fèsì ọ̀rọ̀ sáwọn èèyàn orílẹ̀-èdè ọkọ rẹ̀ yẹn àwọn èèyàn Tanzania látàrí pé wọ́n ti ń kojú rẹ̀ ní orí ẹ̀rọ ayélujára pé dákun o ìwọ ló jẹ́ kí ọmọ wa ìyẹn Juma Juksu wọ́n ló jẹ́ kó mọ̀ rù kó mọ̀ gbẹ̀ wọ́n lọ ń fún ní wàhálà pé kí a ní gan dákun bá wa tú okùn lọ́rùn rẹ̀ pé ńgbà Juma Juksu ń bẹ pẹ̀lú obìnrin rẹ̀ ti tẹ́lẹ̀ pé kódà ó mọ̀ yẹ̀kẹ́ bọ́m̀bọ́m̀ àní pé kí a ló dé o wàhálà ó lọ fún o tí ọrùn rẹ̀ fi wá kùn báyìí náà ló ń kọ́ ọmọbìnrin ọ̀hún máa fèsì fún wọn lójú òpó TikTok lábẹ́ comment section nìkankan wọn pé ẹ̀yà Tanzania ẹ̀mọ̀ tètè sọ̀rọ̀ ni ìbáṣepọ̀ ẹ̀ ti sọ̀rọ̀ bóyá oyún kejì ìbámọ̀ dúró pé àwọn àsìkò tẹ́ ẹ wá sọ̀rọ̀ yìí nǹkan ó ti pẹ́ ò torí pé kéde oyún kejì nǹkan ó ti dúró sára. ọ̀rọ̀ yìí ló wáyé lẹ́yìn tí Juma Juksu farahàn níbi ìgbéyàwó Bella tí wọ́n sì gánni rẹ̀ pé ẹ̀ka yìí mọ̀ papọ̀ ju tó àti mọ̀ ọ́ lọ pé kí a ló dé aya rẹ̀ lè fọkàn rẹ̀ balẹ̀ ni àbí nǹkan kan ọmọkùnrin ọ̀hún ti bọ́ta lẹ́yìn ìgbà náà tó sì jẹ́ kó di mímọ̀ fún gbogbo ìlú pé ẹ̀yin èèyàn kì í ṣe pé ìyà ń jẹ mí àbí tàì ló ń jẹjẹ àbí tàì nífọ̀kànbalẹ̀ ń lé pé èmi náà mò ń wọ́ sí wéètì mi kì í sì ṣe pé nǹkan kan ń ṣe mí àbí nǹkan kan àmọ́ dàbí ẹni pé ọ̀rọ̀ wọn ò ṣe déédéé àwọn fáǹsì rẹ̀ náà ló jẹ́ kí oníkálukú mọ̀ kọ́ pé dákun bá wa tó okùn lọ́rùn Juma Juksu ẹjọ́ nísìmí nǹkan kan àmọ́ Priscilla wá fèsì ọ̀rọ̀ ni ẹ wò ó tá àsìkò tẹ́ sọ̀rọ̀ yìí ló ti pẹ́ ò nítorí pé kéde oyún kejì nǹkan ló ti dúró sára. àwọn èèyàn sọ̀rọ̀ kí ló ń tọ́ sọ man of violence sọ wípé if husband lean then go blame wife.
if he's also fat, they will still blame the wife. And to be how àrímọ̀jù báyìí lọ fún ròyìn eléyìí tí àtúnkó wá sí ojú ìwòran yìí ní ọjọ́ ti tòní. Tó kù títí gbàgbéra nígbà tí màtí yóò ti jọ mọ́ láǹfààní àtijọ́ máa fojúkojú àtijọ́ máa fojú ríra títí dìgbà mìíràn nígbà tí àtijọ́ máa ríra ayọ̀ báyìí náà ni èmi àti yóò ti jọ jùmọ̀ pàdé ọkọ̀ tẹ̀bí òkú yí padà náà ni ọmọ yín Ọmọlọ́lá aya Babalọ́lá náà ni mò ń jẹ́ ó dìgbà.